Africa Content TV. Mistake ni okay mo de lọ as CEO the nation mo lọ represent ọmọ mi ipe kò sí nǹkan mo gbé mọ́tò mi kó bẹ́ẹ̀ nothing do the man o I still bokad o ó lẹ́yìn ẹ̀yìn kan ló ń dùn ìgbà tí mo kó bẹ́ẹ̀ after 30 minutes they say the man don die then we no see dead body they don dey cast my name up and down abeg bloggers all my bloggers make una help me we need dead we wan see dead body o my car dey police station they will never see dead body they don dey say make I bring 5 million o. Ẹ káàbọ̀ sí African Content TV, ìkànnì tí a ti ń mú ìròyìn àti ayẹyẹ tàwọn olórin tó gbajúgbajà wá sí etí ìgbọ́yín. Tẹ́ bá ń gbọ́ wa nígbà àkọ́kọ́, ẹ subscribe, ẹ like, ẹ share, ẹ dẹ̀ tẹ notification láti máa rí latest update wa. Èyí ni bí Portable ọmọ Ọlálọ́mí ṣe ké síta rí pé ìṣẹ̀lẹ̀ fi mọ́tò gbáàyàn ó ti ń le gbọmọgbọmọ báyìí o, nígbà tí àwọn ọlọ́pàá ní kó mú 5 million naira wá láti fún ẹbí olóògbé náà. Àwọn sì béèrè òkú olóògbé náà, wọn ò rí òkú gbé jáde. Ó wá ké síta pé ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ gbà mí o, kí ni kí n ṣe o? Wọn ò gbé òkú jáde, òun ò rókú, wọ́n sì ń béèrè owó bíi 5 million lọ́wọ́ òun. Kí ni kóun ṣe? All my lovers abeg make una help me o. Oore ni mo ṣe o, ó ti fẹ́ di bí mọ́ mi lọ́wọ́ olùjọ́ Ọlọ́run ní jẹ́ kó rí oore di bí o. They say they use my motto knack person. Na my boy o, I sign the boy, he's an artist, I sign am under the nation. No be say I use the motor send am, na coward the motor dey, I just carry am like say òun náà òun kò ti gun mọ́tò ní ẹlẹ́dàá ẹ̀dẹ́ máa jẹ́ kó gun mọ́tò kóun náà ní mọ́tò tiẹ̀. Mistake ni okay mo dẹ̀ lọ as CEO the nation mo lọ represent ọmọ mi wípé kò sí nǹkan mo gbé mọ́tò mi kó bẹ́ẹ̀ nothing do the man o I still bokad o ó lẹ́yìn ẹ̀yìn kan ló ń dùn ìgbà tí mo kó bẹ́ẹ̀ after 30 minutes they say the man don die then we no see dead body they don dey cast my name up and down abeg bloggers all my bloggers make una help me we need dead we wan see dead body o my car dey police station they will never see dead body they don dey say make I bring 5 million o.